boy yẹ kalẹ̀ èmi àti Ìlọrin mi wà so èmi àti brọ́dà mi kan a jọ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Qul Allah bó ṣe jẹ mọ́ nǹkan òkú so gbogbo nǹkan tí mo kà lórí ọ̀rọ̀ ànábì wọn ò belief Ìlọrin gangan ni mo wà agbo Ìlọrin gangan mo wà báyìí mo ṣe wà yìí but mo wá fẹ́ pé ìgbà tí mo wá rí pé ms ti dé mo wá ní pé kan sọ nǹkan táwọn bá mọ̀ kẹ́yìn náà dẹ̀ sọ nǹkan tó ń mọ̀ fún wọn kan fi understand so wọ́n á béèrè ìbéèrè tẹ́ bá béèrè ẹ̀yin náà dá wọn lò ẹ má bínú. nǹkan à ń ní discussion kan lálẹ́ yìí ni wọ́n wá sọ̀rọ̀ pé Qul Allah pé tó ṣe ń ka Qul Allah fún òkú lára and understanding ti àwa pẹ̀lẹ́kọ̀ọ́ tá a wà kọ́ àti nǹkan tá a dàgbà pẹ̀lú òye tá a ní pé kí ni Qul Allah Suratul Ikhlas ní Qul Allah pé nínú èdè ní Lárúbáwá lédè fúnra rẹ̀ Ikhlas ó mì ní pé sincerity. So Qul Allah yẹn báwo ló ṣe jọ mọ́ ọ̀rọ̀ òkú. No. Interpretation Qul Allah fún tawhid ni somebody pé kí wọ́n fẹ́ sọ mi summarize Qul Allah tawhid ni Qul Allah. ok ìṣẹ̀bí wa. èèyàn kan pé orin bẹ̀ yẹn bí akọ́ bá wa pa ẹjọ́. ẹ̀dàgbẹ́ bá a lò kí ni ìfọwọ́ ta ìṣẹ̀mí wa. a máa lò ẹ̀ ń sìn pátápátá. ìṣẹ̀mí wa àti òkú wa a fi ń testify pé òkè ọlọ́run náà òun ló ní ìkápá kò bímọ ẹ̀yàn kan ò bí aṣọ ni. ẹni yẹn ò tí ì pa kínní yẹn. ó ti fẹ́ lọ pa. Okay. So that is my own understanding. All right. That is my own understanding that okay. Yeah. We are Muslims. Ṣé understanding ti yín ni ẹ fẹ́ lò ní àbí fact understanding ti yín yẹn níbo lẹ ti rí kà ṣe gẹ ẹ mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó jẹ́ àṣà àwọn Lárúbáwá tó wá pẹ̀lú manual ni ó níwèé àwọn àyà kọ̀ọ̀kan nínú Quran ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà nínú Quran ó ní àwọn sábàbù nùzúl ní ìdí ọ̀tọ̀ ní tafsir sábàbù nùzúl ní ìdí tí àyà yẹn fi sọ̀kalẹ̀. So nǹkan tó bá lè mú wa tá a bá sọ pé a fẹ́ máa ka Qul Allah fòkù ó ní láti jẹ́ wípé bóyá àyà yẹn sọ̀kalẹ̀ níbi tí èèyàn ti kú ení tàbí kí àyà yẹn sọ̀kalẹ̀ níbi tí wọ́n ti ń dárò òkú kan tàbí kárí àkọsílẹ̀ níbi tí Muhammadu ti ka Qul Allah fún òkú kan tó wá sọ pé tẹ bá ti ka Qul Allah yìí o nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ fún òkú yẹn o la tó lè gbà pé òkè Qul Allah yìí ó ní nǹkan kan ṣe tá a bá tún wá wo ìtumọ̀ Qul Allah yìí ó tún ní láti ní ìtumọ̀ tó jọmọ́ ọ̀rọ̀ òkú fún àpẹẹrẹ nílẹ̀ Yorùbá téèyàn bá kú tó bá ìwúre táwa máa ṣe fún Olódùmarè bá wa foríjì ẹni Yorùbá wa pa àṣìṣe rẹ̀ o iwájú tó dojúkọ bá wa tún ṣe o ẹ̀yìn tó fi sílẹ̀ má jẹ́ kó bàjẹ́ o ṣe mọ̀ pé nǹkan tá a sọ yẹn ẹ ṣe mọ̀ pé òkú ni aláwúre fún mi ò lè máa sọ fẹ́yàn tó sì wà láyé sí pé iwájú tó dojúkọ ẹ̀yìn tó fi sílẹ̀ o ṣe mọ̀ á máa wò pé àlàyé kí ló ń ṣẹlẹ̀ ṣé mo ti kú ni ṣe understand. You understand? So ǹjẹ́ ní ẹ̀rí kan tẹ́ lè fún wa tí ó lè ṣàfihàn pé bóyá Quran yẹn bóyá ó sọ̀kalẹ̀ níbi òkú àbí wọ́n ń dárò òkú àbí Muhammad kà fáwọn èèyàn kan tó kú. mo fẹ́ ka ní clear understanding kan. Wọ́n ní súrà kan wà nínú Quran bí tẹ́ bá kà ó ṣe déédéé pé ó ka al-Quran súrà wo ni súrà yẹn. ẹ sọ anything tó bá ń sọ lọ́dọ̀ wa ẹ ṣe sùúrù sà I want to understand. ẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù. Communication yìí kò ní mú ẹni knowledge transfer wa. ẹ ṣáà rí pé Aram John sọ̀rọ̀ náà ni tẹ́ ẹ bá ka odindi Quran fún èèyàn tẹ́ bá sọ pé súrà kan wà tán bá kà ó dàbẹ̀ ní pé wọ́n ka odindi Quran ni ok tí wọ́n bá ka odindi Quran fẹ́yàn kí ni yóò túmọ̀ sí kò ní túmọ̀ kankan ẹ lọ mú ẹ̀rí kan wáyé pé tẹ́ bá ka odindi Quran fún èèyàn nǹkan báyìí ni Muhammadu sọ pé ó máa ṣẹlẹ̀ kó sí ṣẹgẹt nǹkan tá à ń jẹ́ kó yé àwọn èèyàn Quran tẹ́ fẹ́ kà gangan tẹ́ fẹ́ ka odindi ẹ̀ fẹ́yàn ìtàn ni
fún àpẹẹrẹ bẹ́ẹ̀mi àti yín ti ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ yìí gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ látàárọ̀ yìí tí n bá ṣetán lálẹ́ yìí sìn tí n bá ṣetán tí n bá mute mic mi mo fẹ́ lọ jẹ̀bà wọ́n ti bá mi tẹ̀bà wọ́n ti bá mi gbọ́bẹ̀ yẹn lé iná tọ́bẹ̀ yẹn bá ti dán máa jẹ́ gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí sìn kán wá kọ sínú ìwé kan kán wá fi èdè míì kọ nǹkan yẹn kán wá sọ pé kẹ́ ẹ máa ka kinní yẹn ní èdè míì yẹn now tẹ́ ẹ bá wá mọ ìtumọ̀ nǹkan tẹ́ ẹ kà yẹn sà tí ìtumọ̀ yẹn wá jẹ́ tí n bá ti ṣetán sìn mo fẹ́ lọ máa jẹ̀bà tí n bá ti jẹ̀bà yẹn tán wọ́n ti bá mi gbọ́ bẹ́ẹ̀ lọ́nà. now tí kò ní ní value tí bá mọ̀ túmọ̀ pé that is just it that is just it. tí bá mú verse kan ní Quran tó sọ bí pé kó sọ pé ká mú nínú súrátù Yásìn tó ní alam ahadi ilaykum ya bani adam la ta'budu shaitan innahu lakum aduwwun mubin pé ẹ̀yin ọmọ èèyàn ẹ má tẹ̀lé èṣù o ẹ má tẹ̀lé devil ẹ má tẹ̀lé ẹ̀mí tó máa mú yín ro ọmọ burúkú sọmọlàkejì yín ẹ má tẹ̀lé tẹ bá ti tẹ̀lé mi yẹn o dọ́dọ́dọ́dọ́ ọ̀nà àrùn lẹ́ ń tẹ̀lé yẹn. ìyẹn clear verse kan nínú Quran yẹn. so ẹ ṣe sùúrù verse tẹ kà nínú Quran yìí náà verse tẹ kà nínú Quran tẹ kà tán sìnsìn ìtàn ni àbí tàn kọ́. ṣé kí ni tẹ bá ní odùfà. a ò tí sọ̀rọ̀ fásà ẹ sì fi falẹ̀ ẹ má wọlé ọmọ Yorùbá ni mí náà. ẹ sì fi falẹ̀ ẹ jẹ́ ká iron out àwọn nǹkan tá à ń sọ yìí. story náà ni gbogbo accessories wa. àti nǹkan tó gbé wá náà ń sọ lórí. anything you are saying from the ancients. no. wait let me present. ẹni sùúrù. mo fẹ́ ká gbọ́ra wa yé sódà máa lè gain both ways. Mr. Kenny ẹ fi wọ́n lẹ̀. Mr. Kenny ẹ fi wọ́n lẹ̀. I want us to understand ourselves. Mr. Kenny so èmi understand yín àfà. If we are making this conversation, and we are not getting any update of information, and I will not be able to get an understanding. That means the conversation is not. Yeah, me understand. Nǹkan tẹ́mi kàn sọ fún yín ni pé iṣẹ́ ìmọ̀ ìpín nǹkan tẹ́ ẹ kà fún wa yẹn náà ìtàn ni ẹ kàn yọ verse ẹyọ kan nínú Quran. So tẹ́ ẹ bá ka the whole Quran fún èèyàn ẹ máa ka verse tẹ́ mú jáde yẹn náà ẹ máa kà á mọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Yes. So èmi wá ń jẹ́ kó yé yín wípé tẹ́ ẹ bá understand the whole Quran in your own mother tongue even Yásìn tẹ́ ẹ dárúkọ ìtàn ni láti òkè délẹ̀ ìtàn Ìjàpá àti Yánníbo ni ajá ń sáré owó ń jóná mo fẹ́ jẹun ẹgbẹ́ mi sáré ẹgbẹ́ mi pọ̀ gbogbo àwọn ìtàn ẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù mo fẹ́ kẹ́ understand kìíní ẹ wá jẹ́ ká padà síbi tá a ti ń bọ̀ ẹ má jẹ́ ká digress. ẹ bá mi kà láti a group of Jewish people yẹn kí n bá wọn tú kó lè yé wọn. fún àwọn tó ń gbọ́ ìdí tó fi sọ àyà yẹn kalẹ̀ nìyí so wọ́n ń pè ní Asbab al-Nuzul ó ní say he is Allah. sọ pé òun ni Allah o. The one Allah. ẹyọ kan Allah. The eternally besought of all. tó wà títí láéláé o. Qatada al-Darik and Mutalik said. Qatada al-Darika àti Mukati wọ́n sọ wípé. A group of Jewish people went to the prophet. àwọn ìjọ Júù kan ni wọ́n pọ̀ wọ́n wá lọ bá Muhammadu. And said to him, describe to us your Lord. wọ́n wá ṣàlàyé fún Muhammadu aláyé Muhammadu ṣàlàyé Allah tó ti ẹ̀ sọ fún wa yẹn ṣàlàyé báwo ló ṣe rí ṣàlàyé ẹ̀ fún wa. For he has revealed his description in the Torah. torí pé Yahweh táwa mọ̀ àwa ọmọ Júù Yahweh táwa mọ̀ ó ti ṣe àpèjúwe ara ẹ̀ nínú Torah báwo ni Allah tiẹ̀ ṣe jẹ́. Tell us, what is he made of? ṣàlàyé fún wa kí ni nǹkan tí wọ́n fi mọ̀. And to which species does he belong? Ibo gan ni ẹ̀yàwó gan ni Allah yẹn belong sí. Is he made of gold, copper or silver? ṣé wúrà ni wọ́n fi mọ̀ àbí fàdákà àbí pàǹdà kí ló fi mọ̀ Allah yẹn ṣàlàyé fún wa. Does he eat and drink? ṣá Allah tó ń sọ yìí ṣó máa ń jẹun ṣó dẹ̀ máa ń mu. Who did he inherit in this world from? ọwọ́ ta ni Allah ti jogún ayé yìí gan. And to whom will he bequeath it? ta tún ni Allah gan máa gbé ayé yìí lé lọ́wọ́ ta ló máa hand over ta ni Allah máa hand over ayé lé lọ́wọ́. And so Allah the glorified and exalted revealed this níbi tó ti ń béèrè yẹn Muhammadu kan sọ pé ẹ dúró Allah ti gbé dé Allah kan sọ àyà kalẹ̀ ni. It is Allah's specific lineage. òun ni Allah.
Abu Nasser Ahmed Ibn Ibrahim, blah, 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 all these names. Emma gbogbo Binu. àwọn orúkọ yẹn wọ́n sọ pé His grandfather, blah, blah, blah. And he said to the messenger of Allah, wọ́n sọ gbogbo àwọn orúkọ yẹn sọ fún Muhammadu pé Allah bless him and give him peace. kí Allah wà pẹ̀lú ẹ̀. What is the lineage of your Lord? Ìjọ wo gan ẹ̀yà wo gan ni Allah yẹn ti wá kẹ́ ẹ lè mọ̀ pé Allah yẹn báwa ṣe ní akáwọn èèyàn tó kọ́kọ́ lè kí nǹkan sáré ṣe lẹ́kṣọ̀ má bínú bá a ṣe ní Ògún ẹ̀ pé lineage Ògún àwa Yorùbá ni lineage Ògún nìyẹn Ṣàngó a ní deity tiwa lineage wa ni Ògún kò kí ń ṣe lineage àwọn Chinese kò ń ṣe lineage àwọn Arab Ògún lineage wa ni Allah lineage àwọn Arab ni wọ́n wá ń béèrè lọ́wọ́ pé ok ẹ̀yà wo gan ni Allah tó ń sọ yìí ti wá ẹ tẹ̀síwájú. What is the lineage of your Lord? Ẹ̀yà wo gan ni ó ti wá. And so Allah the Exalted revealed. Ìbéèrè yẹn òun ni Muhammad wá sọ pé ẹ dúró Allah ti sọ àyà kalẹ̀ ó wá sọ pé kúl huwallahu ahad mo wà níbẹ̀ nígbà tí Muhammad sọ àyà kalẹ̀ ìgbà tí question yẹn bọ́tọ̀ ń béèrè wọ́n sọ ní ẹ dúró ó kàn ṣe bí pé gírígbé bí àyà ṣe máa ń sọ kalẹ̀ nìyẹn ó kàn bẹ̀rẹ̀ sí pariwo ní kúl huwallahu ahad sọ pé òun ni Allah ẹyọ kan Allahu samad Allah tí gbogbo yín nílò lámúyẹlídì wà lámúyúlad kò kí ń jẹ wọn bí ẹnìkan ò bí ọlámúyà ó jà ká gbogbo kíní yẹn ó dẹ̀ ká fún wọn ìdí tó fi sọ̀kalẹ̀ nìyẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú òkú àwọn ọmọ Júù ló ń bá wí àwọn èèyàn wá dẹ̀ ń kà fókù a ò dẹ̀ jọmọ Júù ẹ̀yà lárúbáwá dẹ̀ ni Allah ti wá àwa náà náwọn déètì tiwa tó wá láti ẹ̀yà wa ẹ jọ báwo ni kíní ìṣèjọmọ ọ̀rọ̀ òkú kò dẹ̀ sí àkọsílẹ̀ níbì kankan níbi tí wọ́n ti kà á fòkú Allah ẹyọ kan ni kò jẹun ẹnìkan kò bímọ ẹnìkan ò bí wọn ẹ tẹ́ bá gbọ́ question yẹn gan wọ́n ń bí wípé kí ni wọ́n fi mọ Allah yẹn torí pé èrè ni mo mọ̀ pé Allah afa ẹ̀ lè máa gbélé for the first time Allah it's a deity Arab deity ni èrè ni òun ló ṣe ń bí wípé Yahweh tọ̀dọ̀ tiwa àmọ́ nǹkan tó fi mọ́ Allah tọ̀dọ̀ tiẹ̀ yìí kí náà fi mọ́ ṣé wúrà ni ṣé fàdákà ni àbí pàǹdà meanwhile ká tiẹ̀ ní wúrà náà fi mọ Allah kò bá da ká ní fàdákà gan ni kò bá da iyẹ̀pẹ̀ náà fi mọ iyẹ̀pẹ̀ ni wọ́n fi mọ Allah so fún ìdí èyí àfà kúlúwà láwù fòkù irọ́ lásán ni ìdí táwọn àfà ṣe mú kinní yẹn lẹ̀ ní wípé torí verse yẹn ó short ó máa easy fún àwọn ọmọ Yorùbá láti sáré memorize a wò pé kí la lè sọ fáwọn yẹ ká fún wọn ní àyà Kùránì tó bá ní kán máa ka yasin fòkù ẹ mọ̀ ó máa pẹ́ a wò pé yasin pọ̀ tá bá ní ká ka bákọ́rà pọ̀ ẹ fẹ́ pa wọ́n ni àwọn àyà kínkìnkín yẹn la máa mú jáde la máa ní kọ́kọ́ máa kà fòkù ẹ̀yà ká kakúlẹ̀ aláwọ̀ mẹ́ta ẹ̀yà ká ka iná àti iná mẹ́wàá ẹ̀yà ká ka ní àwọn ẹ̀kẹ́ bá lọ́wọ́ àwọn afá yẹn àwọn short verses yẹn ó máa easy fáwọn èèyàn láti memorize meanwhile àwọn èèyàn tó memorize ẹ̀ wọn ò mọ ìtumọ̀ kinní yẹn for you to be free from this scam ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ ìtumọ̀ àwọn àyà yẹn kí ló tún ṣẹlẹ̀ táwọn àyà yẹn fi sọ̀kalẹ̀ ló fi jẹ́ pé tí n bá ti ń tú àwọn àyà yẹn mo máa ń sọ ìdí tí àwọn àyà yẹn fi sọ̀kalẹ̀ kó lè bá yé wa yékéyéké wípé Islam irọ́ lásán ni ibi tẹ́ bá ti fẹ́ lo irọ́ ẹ lo Islam síbẹ̀ tí bá ní máa pa Islam fún ẹ ìtumọ̀ nǹkan tí mò ń sọ fẹ́ nìyẹn ni pé máa pa irọ́ fún ẹ má pa Islam fún mi o ìtumọ̀ ẹ̀ ní pé má pa irọ́ fún mi because Islam is synonymous to scam irọ́ lásán ni it is all lamba from A to Z kò síbi tẹ́ ẹ fẹ́ múnú Quran tí bá béèrè question kan lọ́wọ́ àfà kí n tó béèrè question yẹn mo ti máa ń sà yẹn tó bá fún mi ní wrong answer tí ẹ bàjẹ́ tó bá tó fún mi ní right answer Islam tún ta so it is very very irọ́ ni now it's very clear. But a ní láti ranra wa lọ́wọ́ ká sọ òdodo fúnra wa irọ́ ní Islam ẹ̀sìn Fúlàní ni àwọn Fúlàní lo Islam yìí láti wá jà wá lógun ni wọ́n fẹ́ fi Islam yìí gbalẹ̀ wa ni wọ́n fẹ́ marginalize wa gbogbo wa máa dì kan náà ní mọ Fúlàní sọmọ Yorùbá meanwhile àwọn ní èdè tọ̀dọ̀ tí wọ́n ń sọ àwa ọmọ Yorùbá ò mọ èdè wọn tẹ́ bá wo àwọn Fúlàní sìn àwọn Fúlàní ti ń sọ àwọn ọmọ wọn ní orúkọ Yorùbá o torí pé wọ́n ti rí wípé àwọn ọmọ Yorùbá yìí wọ́n ti ń já pé Islam ti cast ok kétú ni way out ní pé ẹ jẹ́ ká máa sọ àwọn ọmọ wa ní orúkọ wọn so gbogbo àwọn tẹ́ bá rí tó bá ń ṣe Islam
kò ní bẹ́ẹ̀ stress ara yín Fúlàní ni wọ́n because kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ bá ọmọ Yorùbá sọ̀rọ̀ kẹ́ ẹ tó bá sọ̀rọ̀ bóyá láàrin ìṣẹ́jú mélòó brain ẹ̀ máa ṣí irú ọ̀rọ̀ tí mo sọ yẹn lómi ó lè jẹ́ mùsùlùmí bí bó ṣe rí ogbó kínní àti ọkọ mọ̀ pé eléyìí ó ti irọ́ lélẹ́yìí we can go on and on and on ká máa sọ pé ìkẹ́ lè máa rí pé irọ́ ni wọ́n máa ń ka ìkan náà wọ́n á ní súrátù Dùhà ibẹ̀ wọ́n ti yọ àdúrà wọ́n á ní wàdúà wàlẹ́ ilé ìsàsàjà mọ ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ táyà fi sọ̀kalẹ̀ kò kí ń ṣàdúrà ìtàn ni wọn fi ṣàdúrà fún yàn kò ní túmọ̀ wọ́n á dẹ̀ máa sọ fún yín pé ẹ máa kà á ẹ̀yà ìjọba ti ka súrátù Dùhà yẹn tẹ́ bá ka 15 kí ni nǹkan tẹ́ fẹ́ ó máa ṣẹlẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ ṣe rá àwọn tó ń ṣe Islam àwọn ẹ̀yà bí bá ní kí n fojú wò bí àwọn mẹ́ta ni àwọn tí mo categorize wọn sí àkọ́kọ́ àwọn tí wọ́n lè fi Islam lé àwọn Fúlàní torí pé àṣà tọ̀dọ̀ tí wọ́n ni ẹ̀ẹ̀kejì òun ni àwọn tó jẹ́ pé àáfàá ṣe wọn àwọn ọ̀tọ̀ máìkì Mr. Kenny ṣáfà wà ń bẹ̀ mo ti pè wọ́n bí ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kan ọ̀tọ̀ máìkì náà ni Mr. Okay. I'm listening to you now. All right. So kí lẹ rí sọ fún sí reason tí àyà yìí fi sọ̀kalẹ̀ àti ìtumọ̀ àyà yẹn àti báwo kí ni correlation àyà yẹn pẹ̀lú òkú ṣe ní nǹkan tẹ́ fẹ́ sọ sí ẹ ṣe. I did mention it nígbà tá a tún kọ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé kò ń ṣe pé òkú in that sense kúlù aláàkọ́ náà máa kà tó máa ń kírun sókù lára àdúrà tó máa ń ṣe tígbà tó máa ń kà tó máa ń kírun sókù lára bí gbogbo ìtẹ́yìn náà máa ṣe pé àjẹ́rìí pé ó sì yẹn o ó ṣe báyìí fún ẹ o gbogbo nǹkan tó wà nínú tó máa ń kírun sókù lára nìyẹn so if tí kúlù aláwọ̀ bá mi pé testification pé ọlọ́run ẹyọ kan ni tó bá dúró lórí basis yẹn pé ọlọ́run ẹyọ kan ni o kò lórogún o kò lọ́bà kan o eléyìí tó gbà ó ti gba ẹ̀mí eléyìí láàrin wá ń sìn o ẹ mọ̀ something like that it doesn't really mean that èèyàn gbọ́dọ̀ kú ná kó tó ka kúlò aláwọ̀ ṣe máa ṣàfi kúlò aláwọ̀ kírun but me I just understand one thing that àti Christianity o àti Islam o àti ìṣẹ̀ṣe o everything is channeled around discipline láti jẹ́ kọ́mọ ẹ̀dá ènìyàn ní discipline pé kẹ́mọ èèyàn míì kó wà secure látara ìṣẹ̀ míì títí ẹ tó irregardless of whatever you are doing tí ọmọ èèyàn míì ò bá ti wà secure látara ìṣẹ̀ míì títí ẹ àti bó ṣe fẹ́ rí ilé ayé ṣé bó ṣe fẹ́ bá interact pẹ̀lú ilé ayé that means whatever you are doing is a stupid waste. all right ẹ ṣe báyìí ẹ jọ Mr. Kenny àáfàá tí ẹ gbé fún yẹn ẹ kàwé so mo rí pé ẹ wà educate ìbéèrè tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ yìí ni pé ẹ lè fi ṣe lè fi represent wọn. mo understand yìí. no ìbéèrè ni mo kọ béèrè ni ṣe lè fi ṣe lè fi represent wọn. mo get context ìbéèrè yẹn. ìdí tí mo fi béèrè ni pé à ń sọ̀rọ̀ lórí Kúlẹ̀ Aláù pé kí ló rọ̀ kí ni ìbáṣepọ̀ Kúlẹ̀ Aláù pẹ̀lú òkú ìgbà tẹ́ máa dáhùn sí ẹ̀ ń sọ pé Christian Muslim ìṣẹ̀ṣe so just I don't understand sometimes. ẹ jọ brother mi. you are not communicating brother mi you are not communicating. mo ń communicate pẹ̀lú yín kí ni ìbáṣepọ̀ Kúlẹ̀ Aláù àtòkú that is our topic ẹ wá sọ pé Muslim Christian so I don't know why ìta fi ń ṣe báyẹn ẹ sọ̀rọ̀ lórí yáyà yìí kí ni ìbáṣepọ̀ ẹ̀ àti Kúlẹ̀ Aláù àtòkú ẹ̀ ń pé Allah ọ̀kan ni kò bímọ ẹnìyẹn ti kúrò láàrin wa níbo lọ̀rọ̀ òkú wà ń bíbo wọ́n ti sọ pé nìkan ti kúrò láàrin wa ń bí. kí ni nǹkan tó rọ̀ mọ́ Kúlẹ̀ Aláù yẹn pẹ̀lú òkú tó ń ṣàdúrà fún òkú ló sáré. ìgbà tó bá ní ìyá kan ti kú sí o wọ́n ní kẹ́ ṣe bísímìláì Kúlẹ̀ Aláù mẹ́ta fún òkú gbogbo wa náà wá kà bísímìláì rahmanirrahim Kúlẹ̀ Aláù wa aláwọ sàmádìlámi onílé wa lábúládì wa lábúyẹkúláwù kò bá ní àmì kí ni ìbáṣepọ̀ Kúlẹ̀ Aláù yẹn pẹ̀lú òkú. That is our question. Àkànbí yàtọ̀ sí yẹn. Àná ilẹ̀ gbé tọ́pìkì yìí wá. Continue ms. Àkànbí yàtọ̀ sí yẹn ẹni sọ wípé yẹn tẹ́ bá wo Kúlẹ̀ Aláù yẹn náà ó ń sọ wípé yẹn Ọlọ́run ẹyọ kan ni ẹ jọ
mi mọ̀ ẹ̀yin tẹ́ wà ní comment section látijọ́ tí torí èmi bóyá ká sọ pé látijọ́ tí gbogbo wa ti dáyé ǹjẹ́ ti rí èèyàn kan nílẹ̀ Yorùbá kó sọ pé Ọlọ́run tó sọ pé méjì ni gbogbo wa mọ̀ pé ẹyọkan lọ́lọ́run Ọlọ́run ò dẹ̀ kì í ṣàlá nǹkan táwọn pípù yìí ò mọ̀ gangan nìyẹn ẹ ń fi Allah pé Ọlọ́run Allah ò kì í ṣe Ọlọ́run kúlí huwa Allahu ahad Allah ẹyọkan ni Allah ni Muhammadu ń sọ kò sọ pé Ọlọ́run àwa ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ a jẹ́ ti mọ̀ pé kò pé méjì kò dẹ̀ lórogún Allah yìí déítì ni ó fẹ́ kó jẹ́ òun nìkan fún àpẹẹrẹ àáfàá tẹ́ bá wà ńbẹ̀ Allah lórogún ẹ̀nà fún àpẹẹrẹ ká sọ pé bóyá bí Ògún kí Ògún sọ pé òun ò forogún kó jó òun nìkan kéèyàn kankan bẹ̀rẹ̀ kó ní ẹ gbọ́dọ̀ sí ẹ̀yin tẹ́ ní ìdílé kankan gbọ́dọ̀ bọ nǹkan kan Ògún yìí nìkan ní kẹ́ máa bọ Ògún bó ṣe rí nìyẹn Allah deity ni ó pè láwọn 360 gods 360 deities tí wọ́n ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀ ó wá fẹ́ kó jẹ́ òun nìkan ni wọ́n máa sìn kò ní verse yìí sìn àfáà ìgan ti sọ pé verse yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú òkú so kò ní túmọ̀. ms ṣé kí n sọ̀rọ̀ ms ẹjọ́. Mr. Beckham mo fẹ́ kẹ́yẹ káfà yẹn tù ká lè rí bí ẹjọ́ ṣáfà yẹn ti dán ká bẹ́lómi sọ̀rọ̀. wọ́n sì wà pẹ̀lú yín. Tẹ́ àfà bá ní nǹkan míì tí wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ ìbéèrè míì tó fẹ́ béèrè tàbí wọ́n tó má dẹ̀ fẹ́ lẹ́yìn wọ́n lè dúró nǹkan tá a kan máa sọ fún wọn ní pé ṣé káà béèrè lọ́wọ́ wọn ni Mr. Kenny. Bóyá gan sọ wà nẹ́bí márùn-ún káwọn sọ wà nẹ́bí márùn-ún àti evidence ẹ̀. ok ẹ sọ ìwà nẹ́bí tó wù nígbà ayé ẹ̀ kì í ṣe tó sọ lẹ́nu ìwà nẹ́bí tó dá márùn-ún àti evidence. ìwà rere tó bá wù ẹni sùúrù ẹ farabalẹ̀. Oh, choose brain ni èèyàn tó bá ní wọ́n fẹ́ fún yín ní knowledge ní experience of life ni. wẹ́dà ò lè kọ́ ẹni sùúrù wọ́n ní ẹni sùúrù. gbé fóònù fún wọn Mr. Kenny ẹ gbé fóònù fáwọn gangan ẹ jẹ́ kí fóònù wà lọ́wọ́ ẹ má wọrí. ẹ gbà ilé yóò ṣe àkànjú lọ kankan èmi mi mo ní dátà mi tí mo lò ẹ má wọrí nǹkan tó ń bèèrè. Kenny, I wan say you something if you want to present. àní nǹkan tó ń bèèrè lọ́wọ́ yín no èmi fẹ́ kẹ́ ẹ ní sùúrù. tó bá fẹ́ ṣe nǹkan fún yín tó bá fẹ́ ẹ máa present nǹkan in a way tó yẹ pé kò wà derogation. iṣẹ́ nìkan tó ń sọ ẹ ní sùúrù. mo ò ní mú tó bá mú afọ́jú mẹ́wàá pé kí ọgbẹ́rin sí wa. àní gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ sí tó fẹ́ wọ̀ ní. Mr. Kenny nǹkan tó fẹ́ sọ fún yín. Mr. Kenny ṣe pé ìlú Ìlọrin la wà yìí ìlú ẹ̀sìn la wà yìí. Mr. Kenny ẹ̀yin ẹgbẹ́ funfun ẹ má dá sí ẹgbẹ́ funfun ẹ má bá wọn dá sí ẹ bá wa fún wọn. ẹ gbà. à ń gbọ́ yín Mr. Kenny ẹ má jẹ́ kí n gbóhùn tí yín ẹ̀yẹn dúró tí à ń gbọ́ yín àfà. àfà ò tí ì gbà fò ṣé wọ́n fẹ́ sọ̀rọ̀ ni àfà lílé náà tó ṣé wọ́n fẹ́ sọ̀rọ̀ ni kí ló fẹ́ sọ ó yá gbà ẹ gbà àfà mi tó ti gbé fóònù ó ní kí n gbé fóònù. àfà ok. àfà mi tó ti gbà fóònù. ẹjọ ẹ má bínú gbogbo lé ẹjọ ẹ má bínú ms baba ẹjọ ẹ má keep an eye out tí live goal kìíní bá ti ṣe tán ẹjọ ẹ bá wa reset mi báwa ṣe máa ń support live nìyẹn ẹ ṣe so mo kàn ń remind yín tó bá ti meet live goal ẹ tún set mi ẹ má gbàgbé Mr. Kenny ẹ tẹ̀síwájú sir ẹ má bínú. ó yá ẹgbà mo ń gbọ́ ẹ bá wọn sọ̀rọ̀ ó sọ̀rọ̀ jalele náà à ń kọ́ra wa lọ́pọ̀ àwọn àfáà tèmi làwọn ms èmi wá fẹ́ kẹ́yìn àfáà lọrin kẹ́ tó ń kọ́ mi ká tó jọ kọ́ra wa ó yá ẹ bá ń béèrè wọ́n ní kí ni ẹgbà wọ́n ní kí ni nǹkan dáadáa márùn mélòó ni àfáà sí ẹjọ ẹni sùúrù ẹ sọ̀rọ̀ ànábì ẹjẹ àwọn àtàlà ń bá sọ̀rọ̀ ok mo ń gbọ́ yín báyìí. àfa ẹ káàbọ̀ sàmàlẹ́kùn. salam. ẹ ra sà kí lorúkọ yín sà. orúkọ mùsùlùmí. Alábí Adébáyọ̀ Sàràfàdín. ìyẹn Alábí yẹn náà sọ yín jọ súnmọ́ ok. ọmọ Yorùbá ni mí. ibẹ̀ yẹn kọ́ là ń lọ ẹ fi yẹn lẹ̀ ibẹ̀ yẹn kọ́ là ń lọ. don't come to my name. bàbá mi ẹ má wọrí. identity is I'm a Yorùbá person. ṣe rí ọpẹ́ tí ẹ máa gbọ́
mo kọ́kọ́ dúpẹ́ f'Elédùmarè pé Àlàbí ti wá di nǹkan àmúyangàn nílẹ̀ Yorùbá tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ lánàá àdúpẹ́ o. now n tó ṣẹlẹ̀ ni pé ẹ sọ wà nábì márùn tó wù àti evidence sà afẹ́kẹ́kọ̀ọ́ lára yín ni o ìwà nábì márùn ẹ mọ̀ mo mọ̀ kó máa pọ̀ lórí yín gan bọ̀ kó tó ẹ gba kàn mú nùbúwà márùn bẹ̀ kó tó gba nùbúwà àti kó tó gba nùbúwà àtìgbà tó gba nùbúwà gbogbo ẹ̀. kó tó gba nùbúwà ọmọ fún nǹkan méjì yàtọ̀ sí pé èèyàn tó ní òótọ́ tó ṣòfọkàn tán ó dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tó wọ́n fi pè ní nickname ẹ̀ ní Alhamin ẹni tó ṣe é fọkàn tán. kí wọ́n tó lè fún èèyàn lóye pé lágbájá olè ni àbí lágbájá ìṣe kínní kan àbí lágbájá ìṣe á níwà tó wù so ta ló níwà ìfọkàntán sí ta lẹni tó wù ó tọ́ sí tá a lè rí kà ibẹ̀ yẹn gangan lánìí kì í ṣe oyè tán fún ànábì. ó pọ̀ nínú àwọn ìwé àdìs oríṣiríṣi. ó yẹ kó márùn wa mẹsà ẹ kàn kó márùn mo mọ pé ẹ̀kan máa kó ní ẹ̀kan kó márùn pé. ẹ lọ bú nínú sọ̀rọ̀ Buhari àbí kẹ lọ bú nínú ẹ lọ túnú sọ̀rọ̀ Buhari ayé ti wà easy báyìí ẹ lè táìpù ẹ̀ sí nínú sọ̀rọ̀ Buhari. Akànbí mi mọ̀ kọ́jà ṣe fún TikTok flag yín. ó wà ń bẹ̀ gidigbe ìgbà tó ń bá Khadija ṣe iṣẹ́ as a sales boy whenever he goes on a trip with his caravan. hadith kini nọ́mbà kini sọ̀rọ̀ Bukhari sọ̀rọ̀ Muslim sunanu abu ginigan gbogbo ẹ̀ hadith kini nọ́mbà kini tó gbé jáde. Let me go on my own phone. Èmi náà ní dátà kí la fi ń ṣe kí la mú kí la kan ṣe nínú. dátà tó yẹ ká fi máa ọ́sùn lẹ́yìn pé sí live chat. ok ẹyin tó máa ń rọ́ọ̀dù lápàdé ó dà ẹjẹ àwọn afọ àtẹmí làwọn àwọn ms olówó èkó Àkànbí àwọn afọ ms bá ṣe jọ wà nílọrin ẹ̀rù bà mí mo wish láti kí n tiẹ̀ mọ òdodo ọ̀rọ̀ ó dẹ̀ tí mo òdodo ọ̀rọ̀ bọ́ mi fẹ́ mọ òdodo. àwọn tàbí tó máa ń wá oríṣiríṣi ní báyìí since tó jẹ́ pé the good thing about it the good thing about it is that. àwọn mẹ́rin tó jẹ́ pé wọ́n kéwòn ni wọ́n mọ̀ túmọ̀ tó jẹ́ pé kálukú kan jù láǹbà alẹ́ tó ṣe wù ẹlòmíì gan mọ iye. everything wà knowledge base. Ẹ jọ táwọn ènìyàn bá ti rẹ́jẹ yẹ ká mọ̀ Mr. Beckham ẹ̀tàn Mike kí ni ariwo bẹ̀yẹn ti pọ̀ jù. Mr. Beckham ẹ kálẹ́. Ẹ kú ètò sà mo lè kí gbogbo àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ látàárọ̀ inú mi dùn gan ọmọ kékeré ni mí o but inú mi dùn pé èmi náà ti jí mo ti jí cause anybody ò jí mi o I'm a Muslim a real Muslim lẹ́ pé èmi gan ṣe wòlímọ̀ ṣe gbogbo ẹ̀ ṣe everything but in the last 2 months mo kẹ̀ jókòó pé ẹ dúró náà kí gbogbo náà kí ló ń ṣẹlẹ̀ what's wrong and I do the research for myself kó tó kí mo pàdé àwọn ms bàbá olówó èkó Crown Ọládipúpọ̀ ní TikTok thank God for the TikTok cause social media life yìí ó máa ṣí ojú many people káàkiri ṣe rí ẹ má yẹ ká tanra wa jẹ Islam kò kí ń ṣẹ̀sìn àwa Yorùbá àtọ̀ àwọn Arábù ló ní gbogbo olùkáàkiri tó fi máa wọn Greek àwọn everybody wọn ló ṣàwọn kálukú wọn tó ń bọ látàyè báyé ni báwo ni wọ́n kàn ṣe máa wá láti yọ ìlú kan pé tiẹ̀ ló supreme jù tiẹ̀ ló dáa jù kíní kan pè nìkan kí ló ṣẹlẹ̀ Ọlọ́run bá wọ sọ̀rọ̀ ṣé Ọlọ́run tó bá wọ sọ̀rọ̀ yẹn ò lágbára láti bá gbogbo wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà pẹ̀lú èdè kan ni wáyé pé Arábù ti ìlú ti yín lọ́lọ́run fi bẹ́yìn sọ̀rọ̀ wáyé pé Arábù tẹ́ ń sọ lẹ́nu lẹ́fi kọ Kùránì jáde kí tẹ̀lé kọ Kùránì ní èdè kan tó gbogbo àgbà yóò mọ̀ náà máa mọ̀ ẹ̀yin lẹ gbé kiri wá ẹ̀yin lẹ tún ṣòfin fún ara yín àǹdẹ gbogbo àwọn àdìsí tó ń sọ pé ó ń ṣe tó ń kàkalẹ̀ yìí rọ́bìṣì ló kún bẹ́ẹ̀ báwo ló ṣe aláwọ̀ mi kí n máa ṣe ẹ̀sìn tó yẹ pé ó fààyè gbà pé
táwọn kò bá ṣẹ̀sìn tiẹ̀ ẹ pa wọ́n ó look savage lé ó like kò tiẹ̀ ṣe máa gbọ́ àtọ̀ táwọn kò bàbá yín ṣẹ̀sìn tẹ́ bá ti parí Ramadan yín tán ẹ dènà dè wọ́n ẹ kó wọn lẹ́rú ẹ gbalẹ̀ wọn ẹ pa wọ́n ó wà nù kúrá wà nù àdìsí kò sí kankan kò sí kankan bò ń bẹ̀ ó clear gan ni kò sí kankan bẹ̀ tẹ́ bá bí wọ́n lè rí nísìnyí àwọn Muslim àgbà ẹ bó ṣe rí nìyẹn. ẹ kálẹ̀ o. ọmọ ọdún mẹ́sàn-án tó àwọn Muslim ayẹ́kọ́ máa yé pé menstruation àkọ́kọ́ obìnrin ọmọ obìnrin kékeré ọmọ menstruation àkọ́kọ́ rẹ̀ tó bá ti ṣe nílé bàbá ẹ̀ báyìí kejì báyìí gbọ́dọ̀ lọ ṣe nílé ọkọ ni who does that? Ṣé tọmọ ọdún mẹ́sàn-án bá ṣe menstruation àkọ́kọ́ náà ní inú ọdún kan oṣù tó bá tẹ̀lé náà kọ́ gbé lọ sílé ọkọ kọ́ máa bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn àwọn kìíní yẹn ó wà so barbaric. ẹ ti bá round-up sir. Yorùbá tabanikawo even pre-colonial era gan Yorùbá system tàbí ń rúlu ìlú wa ó wà láwọn system tó dáa jù lágbàáyé ó wà lára system tó dáa jù lágbàáyé everything létò tó nétò káàkiri. náà àfààní gbé jáde kọ́ là ń sọ ṣé ó truth ẹ̀yin ní evidence ẹ̀ lọ́wọ́ pé anabi òbọ̀ ọmọdún mẹ́sàn-án sùn kàtà ń sọ fún yín gangan ni sanabi òbọ̀ ọmọdún mẹ́sàn-án sùn òbọ̀ ọmọdún mẹ́sàn-án sùn ẹ jẹ́ n tán máìkì ẹ̀ ti wà ọ̀nù. ẹ ṣe jàre MS bàbá ẹ jẹ́ kí n fẹ́ lómi láyè sà ẹ jẹ́ kí n fẹ́ lómi láyè. MS Mr. Kenny bàbá wọ́n ní ànábì ò bá ọmọ ọdún mẹ́sàn-án sùn àbí. wọ́n lẹ́yìn kò sí evidence ẹ̀. ẹ bá ọmọ ọdún wo ni a ó dín ní Muhammadu fi Aisha àfa. ọ̀ya ẹgbà náà. a ní kọ́ lọ rí fáàsì lẹ́kṣọ̀ mùdúrù latest lecture gan. a ní kẹ́yìn gangan. bá ṣe ń fọ́ọ̀tì. bá ṣe ń sọ yìí èyí náà sọ jáde. bá ṣe ń fọ́ọ̀tì ẹ mọ̀ pé ìsìn ẹ̀yin lẹ ágì pé ànábì ò ṣe àwa lẹ́rìí but ẹ kọ́kọ́ mú ẹ̀rí tí yín wá tẹ́ fi kún tẹ́ fi mú yín kó dànù ẹ mẹ́rin tí yín wá. Islam yìí fún wọn sí ṣe ànábì bọ́ ọmọdún mẹ́sàn-án sùn àbí kò bọ́ ọmọdún mẹ́sàn-án sùn. bọ́ ọmọdún mẹ́sàn-án sùn. ó yẹ ẹ wá jáde gẹ̀dẹ̀ báwọn sọ kádẹ̀ proof ẹ̀ fún yín. ẹ fún wa lẹ́rìí ọdún wo lànà bí fi Aisha ọdún wo ló bá a sùn. that's not. àwọn ò tí ì fún yín ní yẹ ẹ̀ ń pẹ́ ni tó gbé yín wá lẹ́jọ́ ń sọ̀rọ̀ so àwọn ò tí ì sọ fún yín pé iye ọdún báyìí ni Muhammadu bá Aisha sùn ọdún báyìí ló fẹ́ o ìkọ̀tẹ́jọ ájú débí làwa ń sọ ẹ fún wa lẹ́rìí ọdún wo ni Muhammadu fẹ́ ìyálàyà wa Aisha ọdẹ aláwọ tá a lálẹ́ o tọ́pìkì aláwọ àìsàn ní. wọ́n gbọ́ yín bàbá Àkànbí wọ́n gbọ́ yín. aláwọ the sheikh say Muhammad didn't sleep with Aisha at the age of 9 years and I tell you to bring the evidence. Come on, prove it then because proof that one also otherwise. wọ́n ń táìpù ẹ̀ lọ́wọ́ Ìlọrin lèmi wà yìí o kò sí kankan tó fẹ́ ṣe mí o so ti yé. ẹ má bínú ẹjọ káde rántí pé ijma scholarly consensus wà lórí èjì Aisha so kọ́ prove gbogbo ẹ̀. Mr. Habib ẹjọ ẹ ní sùúrù díẹ̀ tẹ́ ẹ bá kánjú ẹ ní sùúrù àmàdá yín lóhùn ẹ má rọs ẹjọ. ó yẹ táìpù ẹ̀ how many years ni Aisha tánàbí fi ẹ̀ pọ̀n ló fi láàlámà. ẹ jẹ́ wo Islamic sources instead of Google because a ní Sahih Bukhari a ní gbogbo àwọn ìwé yẹn sọ. aláwàá wọ́n mú ẹ̀rí wa náà a ní kọ́ mẹ́rin tí wọ́n wá. So let's wait for him. Nullified by scholars. Sahih Bukhari on that presentation highly nullified. Here the accounts of Sheikh Habibullah Adam Abdullah Alilori on that particular topic. Afa Kilenka. Kilenka. Ẹsẹ̀ fà ni mo. Ṣé Lárúbáwá ṣé ẹni sí ẹjọ́ ṣé wà bíbù tẹ̀ ń sọ yẹn ṣé Lárúbáwá ni wọ́n ni? Mo ń bọ̀ náà. Ṣé Lárúbáwá ẹjọ́ ẹni sùúrù náà. Aisha tó ń fún rẹ̀ tó lọlé ọkọ níye báyìí ni wọ́n fẹ́ òun ẹ wá ní ṣé àbíbù sọ pé nọlífà ìkíni. Ta ló sọ bẹ́ẹ̀? Aisha fún rẹ̀ sọ pé iye bá ọdún báyìí lòun wà táwọn ẹbí fẹ́ òun. Ó wá sọ fún yín lágbolé. ọ̀rọ̀ àwàdà kọ́ eléyìí o.
reality ni o. that thing is ẹjọ ẹ má kò ní fún gbogbo sarcasm yẹn àwa lẹ́ẹ̀ni ni ṣe understand because Anobi náà wà báyìí ní agboolé yín but you follow him so no funny business we are here for educational purposes please. ẹ má jẹ́ ká fọ̀rọ̀ yìí ṣeré o ọ̀rọ̀ tó serious ni o. èmi kàn fẹ́ kẹ́ gbé kẹ́fẹ́ bóyá Aisha. no I even want to get that review ara yẹn mo fẹ́ review hadith yẹn mo try láti wá presentation hadith yẹn mo try láti wá. gbogbo ayé ló ń gbọ́ kọ́tà ń sọ yìí gbogbo ayé ló ń gbọ́ kọ́tà ń sọ yìí so reality gangan. Anobi ọmọ Nàìjíríà rí Anobi ọmọ yín rí bọ̀ yet ẹ ṣì ń tẹ̀lé so àwa ń bí yín fẹ̀rẹ̀ ẹ wá ń sọ pé ṣé wọ́n sọ fún yín ni no ẹ̀yin náà lẹ́rìí náà ìwé yín lẹ fi ń ṣẹ̀rì Al-Quran Hadith Tafsir àwọn books of jurisprudence yín fake book ṣe get so ẹ já deal pẹ̀lú kíní properly and ladies and gents as you're coming in ẹjọ́ ẹ bá wa power tap screen it's your one and only ìyàwó Allah èmi tí mo fún Allah left right front back doggy turkey style every style là ń ṣe so ẹ máa bá wa power tap ó wà very important. àfọ rí evidence o rí evidence náà rí evidence nǹkan tó ń bè lọ sí ẹ̀rí ẹ̀bújáde nǹkan tó jẹ́ kí n gbé yíwá ìbẹ̀rẹ̀ gangan nìyẹn pé àwọn eléyìí àwọn eléyìí náà máa ń nà á ní pọ́npọ́ mo ò bẹ̀rù láti sọ àwọn eléyìí náà máa ń fún àlá wọn á fún ní dọ́gì wọn á fún ní kò ànábì wọn á fún ní kò níbí báyìí ànábì ò lẹ́nu bí I'm telling you reality gbogbo ẹni mo fi sọ mo sọ pé mo wà ń lọ rẹ ẹrù bá mi. ẹ jọ Mr. Kenny please ìyá wa láwa ìfẹ́ kan gbé àdìsí Aisha fún ẹni yìí kẹyàndá wọn àwọn eléyìí mo dà gbọ́n ṣe jáde lé kí o ní káwọn àǹfààní sọ̀rọ̀ àwọn tí òun la ní. aláwọ̀ ṣé ò lẹ́lẹ̀ bàbá ti fọ́ owó orí kankan mú jáde o. Kòbókò di bàálà àti àlẹ́. àwọn baby Muslim là ń pè wọ́n a ṣì ń fọyàn tán wọn ni don't worry máa breastfeed gbogbo yín lálẹ́ èmi ni ìyá máa ń là wọn. àbá jẹ́ kí kó láì jàre ẹ bá sọ̀rọ̀ yìí lọ àwọn eléyìí wọ́n ti fọ́ ò sọ̀rọ̀ Ìlọrin làwà o ẹ̀rọ obi mi o torí òtítọ́ ọ̀rọ̀ ní kókó ànábì gan ti fọ́ lẹ́pọ̀n bí wàyí. aláwa if you can attend to Àkàbí ọlọ́ba brother mi mo kí ní bàjẹ́. ẹdí kan wọn lápá Ìlọrin lálẹ́ yìí. mo ti kọ́ ọ lápá Ìlọrin Ìlọrin Àfọ̀njá ìlú Alíbi ogun wọn ti wọ̀ wọ́n ti dákẹ́. ẹdí kan yẹ wọn ní ẹ. ẹ ṣe jàre bàbá ó dàrọ. ẹ try thank you very much brother. ìwà ńlá ìwà aṣíwájú. Ali Habib. ok sir ok. Ali Habib ló wà níbí ẹ sí máìkì yín so ẹ lè bá wọn sọ̀rọ̀ ètò láyé. wọ́n fún wa bẹ́ẹ̀ ọ̀hún náà wọ́n ti lọ gbádùn sọ̀rọ̀ aláwọ̀ àṣẹ wa bẹ́ẹ̀ mọ́. Aṣíwájú náà wá bí báyìí. àwọn àfa yẹn àní bébí àfa ni wọ́n wà nǹkan mẹ́sẹ̀sọ̀ kan máa kẹ́kọ̀ọ́. Aṣíwájú náà fẹ́ sọ̀rọ̀. àbábù wà bẹ́ẹ̀ àti aṣíwájú àwọn àfa pọ̀. ojúṣe èdè ni ẹjú wọn dá Ali Habib lóhùn náà tán bá wà ń bẹ o. ẹ gbó lọ anybody. Joshua lè ká. ẹ̀ka nígbà tẹ́ ti gbé jáde ẹ̀ka fún wa. Okay, only so this is Sahih Al-Bukhari 5134. àwọn bàálà ti fọ́ lẹ́pọ̀. ẹ mú tí Mr. Kenny ẹ mú Ẹni sùúrù jẹ́ sáré ká. Sahih Al-Bukhari 5134, narrated by Aisha, that the Prophet married her when she was 6 years old, and he consummated his marriage when she was 9 years old. Ànábì fẹ́ Aisha nígbà tó wà ní ọmọ ọdún mẹ́fà, ó dẹ̀ bá a sùn nígbà tó pé ọmọ ọdún mẹ́sàn-án. Let's go. I have been informed that Aisha remained with the Prophet for 9 years till Ipayi. Wọ́n ní Aisha jẹ́ ó wà ní 9 years títí tí nílé Ànábì títí Ànábì padà kú. Alhamdulillah. Allah akbar. Tekbir. Ọdún mẹ́sàn-án Aisha lò pẹ̀lú Ànábì tó fi pín. Inna lillahi wa inna ilaihi raji'un. The objective now is 18 years láìṣà wà kò dẹ̀ marry títí tó fi jáde láyé. 18 years l'Ànábì ti kú tọ́mọ ẹgbẹ́ wọn mà. Nǹkan tó máa ń bẹ̀ mí nínú jẹ́ about story Aisha ni wípé at such a young age tó lose
PDF ọkọ ẹ̀, right? Ànábì. Ṣé mọ̀ pé nínú Islam, anybody tí ànábì bá ti fẹ́, tó bá ti bá sùn, bó jẹ́ ó wà láyé ni o, bó jẹ́ kó wà láàyè ni o, you are not allowed to move on with your life. Àwọn obìnrin gbọ́dọ̀ rí marry. So ẹni sùúrù ẹ ṣáà ń gbọ́ pé mo sọ̀rọ̀. So Mr. Kenny, ṣé ń gbọ́ wa alpha tó wà ń bẹ̀. So Aisha yẹn, you can imagine from the age of 18, àwọn scholar ní pé ó kú ní about 60 something, bóyá 62 àbí 63 years. Kò rọ́kùnrin kankan rí because why? Wọ́n ti pàṣẹ pé any woman tó bá ti fẹ́ ànábì, even tó bá kú, they cannot move on with their life. What kind of insecurity nonsense is that? Ali Habib, allow I can attend to Ali Habib. Okay, Ali Habib, ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mò ń dá yín lóhùn. Ali Habib, you always come here now. Okay. Ṣé ń gbọ́ mi báyìí? Ṣé ń gbọ́ mi You báyìí? always be here. You never change your way. So mo rí wípé àlàyé tẹ̀ ń sìn yẹn kí n ṣàlàyé díẹ̀ fún yín lórí rẹ̀ bóyá kò yé. Ali Habib, Allah, why you remember this man now? Ọ̀rẹ́ mi. Mi rántí wọn. Ali Habib will always be here. So I don't know why you still continue as a Ọ̀rẹ́ mi Muslim. láti lo Ṣakí náà. Okay, ẹ kálẹ́ Mr. Alabi, welcome. Ó yá, ẹ bá wa ṣàlàyé ẹ̀dẹ̀ tó bá jẹ́ pé àṣàlàyé ẹ̀ dáadáa. Àlàyé tó wà ń bẹ̀ ni pé Islam jọ yé wa ní pé kò sí ọdún kan pàtó báyìí nínú ìwádìí pé tí wọ́n ní kéèyàn fẹ́ ọmọ obìnrin nígbà tó bá wà lọ́dọ̀, àmọ́ ó possible kéèyàn ó dáná ọmọ láti kéke lọ́dọ̀ àwọn òbí rẹ̀. Ok, ọmọ yìí ti ní 9 years, tó bá dàgbà ọmọ mi kí n fẹ́ fọ́mọ mi o. Islam fàyè gbà wá lórí èyí hùn. Àmọ́ wípé àsìkò báyìí là Nábì fẹ́ Àìṣà, ẹ bá kanú tàn mí ẹ bá ọdún 9, bẹ́ẹ̀ bá kanú tàn mí ẹ bá ọdún 6, bẹ́ẹ̀ bá kanú tàn mí ẹ bá ọdún 12. Tó bá jẹ́ pé ìwádìí múnádóko bí mo ṣe wí náà lẹ́sẹ̀ bá ẹ lè bọ́dún ẹyọ kan pàtó báyìí pé ọdún báyìí gan-an. Ṣé lè fún wa lẹ́rìí mi? Ẹ fún wa lẹ́rìí mi yàtọ̀ sí lẹ́yìn. Òun náà ni mo sọ fún yín pé ẹ lè bọ́dún kan pàtó lórí fífẹ́ Àìṣà. 6 years náà la máa ń rí. Ó dẹ̀ bá èyí tó ọmọdún pọ̀ jù. 9. Tẹ bá wá ní ẹ̀rí mi níbi táwọn bíi ti fẹ́ lọ́mọdún 12 ẹ fún wa. Ok, ẹ̀rí pọ̀ náà wádìí. Ẹ̀rí pọ̀ náà wádìí tẹ pé wọ́n ní ó fẹ́ lọ́mọdún 12. Ẹ̀rí pọ̀. Ó yá ẹ mú wá. Àdìsí wo? Ok, mò ń bọ̀. Quran wo? So you always be here and you know we are not going to stop this program because we are here for the truth and the fact. So as a man kafin edo ẹ̀sìn wà lórí ẹ̀ náà ẹ̀ ń defend irọ́ òdìdí àrùbá. Gẹ́gẹ́ bí ìwádìí mi kì í ṣe àdíyèsí o. Ẹ gbọ́. Sí tíra ni. Ìwádìí kan bẹ́ẹ̀ ni nínú. A lè gba tíra. Anybody can write tíra. Ifun àdìsí ẹlòmí lè sọ pé anybody can. Ohun tí àwọn olòmí fi ń deny àdìsí tíra la máa gbà. Òṣèlú tí ó lè Suleiman Farouk lè kọ tíra. So Tarafa Aremu sọ̀rọ̀ ó lè kọ tíra. Anybody can write tíra. So àdìsí là ń sọ àwọn tó kọ àdìsí wọ́n bá nọbí lò gbà wọ́n mọ̀. So tíra ìmáàmù Ọ̀fà ó lè kọ. Ṣẹ́ni tí ó lè kọ tíra ìyẹn ó ṣe wé Islam náà. But Akanbi, no imam, any sort of Mr. Abab, no imam Abi Sheikh, no imam in this world, no le override àwọn 4 imams, àwọn Shafi, àwọn Maliki, àwọn Hanbali, àwọn Sheikh Hanaki ni wọ́n mú sí gbàgbọ́ orúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Because ijma, which means scholarly consensus, ti wà lórí ọ̀rọ̀ yìí. So Mr. Abab, any suru daddy mi, Mr. Abab, unless tẹ́yìn ní ẹ̀rí tẹ́ máa fi override the ijma. Present it. Ok, àǹtí mi sẹ́rí ijma ń bẹ nínú Islam lóòótọ́ bẹ́ẹ̀ ṣe wí. Tí Málìkì ó sọ pé báyìí, Ṣáfì yóò ní bẹ́ẹ̀ kọ́. Hanbali ó ní báyìí, Imam Hanafi á ní bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ fífẹ́ Àìṣà yìí, mo fi ọba tó ní mi búra ẹ ṣèwádìí yín síwájú. Ẹ máa rí pé ibòmíì kódà ní tí mo wò báyìí, wọ́n ní nínú Sahihu Bukhari, annaha tazawwajat wa hiya bintu 6 sanawat. Èyí tó pọ̀ jù nínú Sahihu Bukhari ní pé ọmọ ọdún 6 ló wà nígbà tí wọ́n fi yọ̀ǹda fún Ànábì. Wa dakhala biha wa hiya bintu 9 sanawat. Wọ́n á ní Ànábì súnmọ́ ńgbà tó lọ́dún 9. Lakinna hunaka ara'un ukhra hadithatin wa manahija
لهذه الرواية تقول إنها تزوجت في سن أكبر مثل 18 إسنادا إلى دراسات تاريخية. àwọn kan ní ìwádìí tí wọ́n fi rinlẹ̀ wípé ọdún orí ẹ̀ ju ọdún 9 yẹn lọ. ẹ gbọ́ ó ti ní 18 years kí ànábì ò tó fẹ́ nínú ìwádìí mi. ẹ fún wa lẹ́rìí èmi ò lè ní ẹ má bínú mà èmi ò lè ní ntẹ̀ǹkà yẹn kì í ṣe pé inú tíra Islam kọ́ lẹ ti rí. ẹ fún wa lẹ́rìí 18. ẹ rí i pé mi ò takò pé kì í ṣe pé wọn ò kọ́ lẹ̀ wọ́n kọ́ lẹ̀ bẹ́ẹ̀. 18 years old, sir. Mo de very scholarly reference. No, ẹ Òun come náà mò ń on. kà. No, Mr. Abab, ẹ má kà, ẹ fún mi ìwé ibi tí mo ti lè find it. Me, I don't take what people say, especially àwọn tó bá ń ṣe religion, because irọ́ wọn pọ̀ jù. So now, ẹ fún mi ní ẹ̀rí 18 years old. Kẹ̀dẹ̀ show pé ijma wà lórí ẹ̀, because mo mọ̀ pé nǹkan tẹ́ sọ earlier pé Maliki asọ́lé yo, mo mọ̀ àwọn scholars máa ní different opinion. But on the age of Aisha, there is an ijma, which means that gbogbo wọn law agree. That's what consensus means. Scholarly consensus. So, ẹ̀yin lè máa fún wa ní bójẹ́ àyà ni o, bójẹ́ hadith ni o, ẹ show wa pé Aisha 18 ló jẹ́ ìgbà tó fẹ́ Aisha. Anabi Muhammad. Thank you. Okay, ma. Ẹ ní rí. Mo mọ̀ ní tẹ́ ṣe ń ṣe lé because kìnìyàn wà Yes, ma. uncomfortable ni. It's Yes, good to ma. be uncomfortable. Yes ma ẹ rí i pé mo ṣàlàyé pé èyí tẹ kàún kì í ṣe pé inú tíra Islam kọ́ ló wà ẹ rí i pé mi ò takò pé à ń tẹ wí wọn kò exist mo sọ Ẹ pé bá ń tẹ tako, wí so wọn. what are you trying to prove by saying she's mo wá 18? jọ yé yín pé ọ̀pọ̀ ìwádìí fi múlẹ̀ wípé ohun tí Sọ̀híhù Bukhari kọ yẹn pé kò rí bẹ́ẹ̀ dí ó tún pé mo ní àyà Kùránì kan níbi tí màá fi justify yẹ àyà Kùránì kan wà tó ń sọ fún wa wípé tóbìnrin ò báyìí tí ì ní ọpọlọ tó múnádóko a gbọ́dọ̀ fi fún ọkọ. Mr. Abab, mo ń bọ̀ sí no. okay tẹ bá rí àyà Ẹ Kùránì kọ́kọ́ sẹ́ẹ̀dì fún wa ní ẹ̀ẹ́dì hadith, jáde sí ẹ kọ́kọ́ kalẹ̀. ẹni sùúrù kẹ́ tó sá lọ now. Ẹ ti kọ́kọ́ make it clear. Ọlọ́run má jẹ́ ń sá lọ àwọn tó wà ń bímọ mi wọ́n mọ̀ mí ní No, sá. when I say sálọ, you are running from the argument ni mo mean. Now, Tẹ bá ní ẹni mọ̀ pé ẹ̀sìn wa yìí tí n bá sọ̀rọ̀ Kùránì ẹ fi àdé sílẹ̀ ni. Mr. Tẹ bá Abab, ní no. mọ̀ pé ẹ̀sìn wa yìí. Hadith matter. Mr. Abab, wait, please, Kùránì wait. bá ń sọ̀rọ̀ àdìsí fọ̀hún ní Ìsìlámù gbogbo yàn. Mr. Abab, me like him, I'm mute yan. Ẹjọ́, calm down, please. No problem. Now, mo ń bi yín, age Aisha tó jẹ́ 18, ẹ fún wọn ní ìwé tá a ti lè rí kà. Ṣé hadith ni mo fẹ́ gbé sórí screen so that gbogbo ilé á learn? Okay, Please, okay, give us that ẹ má one sọ̀rọ̀ first. lọ, màá bá yín mú tíra tẹ̀tì lè gẹ́tì. Ẹ ṣe sá, ẹ má ti sọ kankan mi ọ̀n Bẹ̀ẹ̀tì mo fẹ́ fi yé yín pé tí Kùránì bá ń sọ̀rọ̀ ní Ìsìlámù àdìsí ò lẹ́nu ń bẹ̀ o. So kẹ́lẹ̀ Hadith dì í lẹ́nu mú. ń bẹ̀, mo lè prove ẹ̀ fún yín lẹ́ni. Hadith Àdìsí lẹ́nu ń bọ̀. ó lẹ́nu ń bẹ̀. Àkọ́kọ́ ẹ̀rí wa ní Ìsìlámù ní Kùránì gbogbo àwọn Ẹ kọ́kọ́ mẹ́rin wá, àlágbé yìí ló mọ̀ Mr. bẹ́ẹ̀. Abab. Tí Kùránì bá contradict kìíní kan nù àdìsí yẹn máa dànù ọmọ Calm ìjó. down and bring the evidence. Ẹ mẹ́rin wá, ẹ ṣe. Mo fi ń yé wa pé tí Kùránì bá sọ̀rọ̀ Tẹ bá àdìsí ò sọ lẹ́nu. evidence yẹn fún wa, à á kà á fi yí ara wa ń bí báyìí. No problem. Ṣé rí pé evidence àfi ń Okay, ṣiṣẹ́? ṣe máa Thank gba you, sir. evidence inú Quran ẹ máa gba evidence inú Quran. Bó jẹ́ nínú Quran ni màá kà tafsir ẹ̀ máa make sure pé nǹkan tẹ́ sọ kó sọ ló ń sọ. Inú mi ó Má dùn bẹ́ẹ̀ ṣe wí yẹn inú mi tiẹ̀ dùn tí ó tún pé kíni àdéhìsí lè parọ́ kí Quran já Quran bá dẹ̀ já àdéhìsí ò lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́. Quran náà lè So, parọ́ inú mi ká dùn. dídì já vice versa. Mo máa fún yín example nísìnyí. Tá bá ti parí eléyìí, I will show you an example where the Quran was under the hadith. Hadith yẹn override the Quran ni màá fi hàn yín. So ẹ kọ́kọ́ ń bá wa mú ẹ̀rí yẹn wá pé 18 years old ni Aisha o, ẹ ṣe sá. Mo ń bọ̀ kí n fún yín láyà Quran mo ń bọ̀. No. I gbọ́dọ̀ rí fún yín age. lẹ́yìn náà. No. Ẹ kọ́kọ́ fún mi ní age 18. Ibi I want ilé- to see the 18 number nínú nǹkan tẹ́ mú wá. Ẹ ṣe. Okay. Bá program lọ mo ń bọ̀ kó má jẹ́ pé mi mọ̀ dáhùn lọ. Okay, no problem. Ẹ má bínú ṣé mo lè mute yín ẹ ṣe ká máa tẹ̀síwájú. Mistura, my baby girl. Good evening, sis. How you doing, Mistura? ẹ jẹ́ ká síwájú sọ̀rọ̀ látàwọn náà. Aṣíwájú ẹ má bínú mi rí yín bẹ̀. Mistura ìjọ ẹ má bínú bóyá after aṣíwájú. Ẹ má bínú aṣíwájú ẹ gba couple of minutes. ẹ kalẹ̀ mú kí Ẹ kalẹ̀ sà. gbogbo ẹ̀yin brothers mi àti sisters mi. Network yín o. Ẹ jọ comment section ṣé ń gbọ́ wọn? Èmi ò gbọ́ wọn mọ́ o. problem táwọn ibu yìí kàn ní ni pé wọn ò kí fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ wọn báyìí wọ́n ti ń wò mí lójú burúkú òtítọ́ ọ̀rọ̀ ó ń korò lára. Má jẹ́ kó pa yín lálẹ́ yìí o. Ẹ jọ̀ọ́ ẹ máa wà careful o. Ẹ máa wà careful. Àwọn people wọn lè ṣe anything fún Ànábì àti aláwọ̀ wọn. Ẹ bá protect ara yín o.
àwọn tájọ wà nínú ilé ságbolé ni kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi a máa para wọn ni. Wọ́n máa lọ poison yín. kọ́kọ́ jẹun lé wọn ọ̀tọ̀ nílé tèmi ọ̀tọ̀ nílé tiwọn wọn lè poison mi tó bá dẹ̀ gbé wá gan èmi gan wà lákọ. Ẹ wo Mr. Síwájú àgbọ́yìn o, so a máa drop yín látẹ̀kan láti ń dúró ní ìsìn. Íńtánẹ́ẹ̀tì yín ò dá. Okay. Ẹ má bínú ẹ wá sókè padà. Okay, mo ti invite yín sókè padà Síwájú, ẹ má bínú because àgbọ́yìn látẹ̀kan ni mo ṣe drop yín because we couldn't hear anything at all. Ibo ló wà ní ìsìn Aṣíwájú. Aṣíwájú ẹ bá wa request kí n prioritize yín kí n gbé yín wá sókè. Kò ní sú wa, kò ní rẹwà, Allah ló máa give up. Àṣírí ti tú. You know, you guys, we should be grateful for technology tani. Ṣé rí pé science ló ń jẹ́ ká mọ gbogbo information yìí ni? Not Quran o, not Allah o, not Anabi o. Science ló ń jẹ́ ká mọ because gbogbo information yìí àwọn bàbá wa they did not have access to it. Wọn ò ní. Most of them got èdè Lárúbá tó ń sọ. Wọn ò understand ẹ̀. Kò sí translator ẹ̀ láyé ìgbà yẹn. Ṣé understand? So I'm very grateful. All right, Mr. Síwájú, ẹ má bínú, ẹ tẹ̀síwájú. Ẹ kálẹ̀ ẹ̀yin daddies àti ẹ̀yin sisters mi. Ẹ má bínú pé bóyá voice mi jẹ́ ọmọ kékeré. Mi náà fẹ́ wish láti sọ opinion mi ni. Sí mi. Látọjọ́ tó ti pẹ́ lèmi ti fẹ̀sìn yẹn lẹ̀ o because mo like ẹ̀bọ ibẹ̀ náà bí mi sísá. Ẹ gba few minutes kẹ́ fi sọ nǹkan tẹ́ need. Ní tó ṣẹlẹ̀ ni pé there was a time tèmi náà ti lọ lé kéwì based on pé ibi tán bí wa ṣe mọ̀ pé ọ̀pọ̀ àwa Yorùbá yìí ibẹ̀ muslim náà ń bí wa sí. So there was a time tí mo kàn wọnú dáadáa pé okay ẹ̀sìn tó gbé wá yìí èyí tó jẹ́ kí mi change pé mi ò ṣe muslim mọ́ ẹni pé okay ànábì mọ́ á ní bàbá ńlá wa Odùduwà pé Mẹ́kà ló ti wá mo kàn think wẹ̀ pé okay èèyàn tó wá láti Mẹ́kà ó dúdú ó ń bí àwọn ọmọ dúdú ó ń sọ èdè míì lẹ́nu tẹ́ bá wo ohun àwọn Asian kò papọ̀ mọ́ àwọn Nàìjíríà kò papọ̀ mọ́ àwọn Yorùbá Asian làwọn Arab so ẹ̀dẹ̀ ní Odùduwà wá láti Mẹ́kà láti gbà ẹlẹ́mí ti give up and inú mi dùn gan láti join MS Baba kí n máa follow gbogbo yín Àkànbí Ọlọ́ba ni mo kọ́kọ́ pàdé ní TikTok pé ẹni yìí ṣe báyìí mo follow wọn mo pàdé MS Baba náà inú mi dùn mo follow wọn láti gbà yẹn mo ti ń tẹ̀lé yín so Ọlọ́run ọba Elédùmarè yóò máa san gbogbo yín lẹ́san mo like gbogbo iṣẹ́ rere tẹ́ ṣe so Ọlọ́run Elédùmarè ó máa bá wa fún yín lọ́wọ́ èyí tí mo fẹ́ sọ náà nìyẹn ẹ ṣé gan. Sir, Mr. Síwájú, thank you, sir. Okay, Mistura baby, now I've been excited for this one because táwọn obìnrin bá ti fi ẹ̀sìn yẹn lẹ̀, ó máa ń jẹ́ kí inú mi dùn even more than ọkùnrin because ọkùnrin àwọn ní benefits, wọ́n lè marry ìyàwó mẹ́rin, wọ́n lè nà ìyàwó, wọ́n lè so àwọn obìnrin tó bá ti ń kúrò, ó máa ń jẹ́ kí yansh mi wà very happy. Mistura, you're welcome. Yes, thank you, ma'am. Látijọ́ tí a ti sọ̀rọ̀ yẹn, are you with me? Okay, tọ́jú láti sọ̀rọ̀ yẹn, mi náà need láti sọ ọpọlọ mi kalẹ̀ and think about it. Ní pé kí ni like the question that you threw to me that day and I wasn't able to answer. Even though as at that time tẹ bèrè question yẹn, it's not as if I was disappointed in myself but that's the truth. Kò sí anything, Quran taka, everything taka, mi náà padà. So after the live, I went to see maybe there's something that I'm missing but there's literally nothing there for us. So that pé Ọlọ́run ò nífẹ̀ẹ́ wa so just Allah kò nífẹ̀ẹ́ wa kò nífẹ̀ẹ́ àwọn obìnrin rárá so I'm an ex-Muslim, àbí ex-whatever so I'm not doing again. Bá wa sọ congratulations sísàlẹ̀. Mo wish pé èmi ni mò ń host, máa fún yín àtẹ́wọ́ round of applause. Ẹ bá wa ṣe congratulations comment section o. #AṣíríAlá-ti-tú. So Mistura, ṣé ẹ ti ka Surah 4 yẹn, ṣé ẹ kà láti beginning to end? Particularly ìyẹn ni mo fẹ́ kẹ́ kà. For women, Surah An-Nisa, chapter of women. Kẹ́ wá wo bó ṣe disrespect obìnrin tó. Ṣé mo pé ìjọ yẹn tí wọ́n kọ́kọ́ kà á tí wọ́n fún mi ní verse tí ó sọ pé Ọlọ́run Allah sọ pé kí wọ́n discipline obìnrin and I was like àyàwó yín. Ẹ̀mọ̀ kẹ́mi sọ ní pé kò sọ pé kẹ́ beat ó sọ pé kẹ́ discipline but after some time wọ́n á rí pé kí ni discipline tí wọ́n fẹ́ discipline ọmọ kékeré ó mi pé mo fẹ́ like mo need láti discipline them is it that I beat mo fún ní punishment mo fún ní ó fẹ́ suffer ni. So that means that Ọlọ́run fẹ́ Allah fẹ́ kó máa suffer obìnrin which is not good like. That's true. That's true.
And in continue why, and this is why that way Kimakparo Larubawa yẹn wà important because èdè alani. Larubawa tó sọ síbẹ̀ is wadrebohona. Wadrebohona means to strike or to beat. Now, which kind of yeye God go advise men to beat their wives? She could see any other way to resolve a conflict in it. And Mr. Atebari, I just show anyone ayah to my funny singing. Now, you know the same Quran 4. Allah ní pé obìnrin tó bá ń fura sọ́kọ ẹ̀ o, ó ní pé kí ló sọ? Kò sọ pé kẹ́ ẹ nà o, kò sọ pé kẹ́ ẹ discipline ẹ o, kò sọ pé kẹ́ ẹ má fún yín òbò yín o. Tẹ̀bárí Surah 4:34, ó ní pé kọ́kùnrin yẹn fi yín lẹ̀ kó kọ̀ yín lẹ̀ in bed, kó má bá yín sùn. Ẹ jẹ́ á wo nǹkan tí Allah sọ ní kéèsì tóbìnrin. Ẹ rí pé olórí burúkú ni déètì mò ń bọ̀ ẹ jẹ́ ń gbé wá. À ń lọ sí Quran 4:128, ẹ jẹ́ ń gbé sókè. Every nation. So, Bogbole ati it's not new to us. Allah sọ pé tẹ́ bá fúnra fáwọn ìyàwó yín. First of all, advise wọn. Secondly, kàn wọ́n lẹ̀ in bed. And thirdly, kẹ́ nà wọ́n. Now, a mọ̀ pé nínú relationship kì í ṣe pé obìnrin nǹkan ló máa ń cause wàhálà. We are all human. A lè make mistake. A lè disobey ara wa. A lè bára wa sọ̀rọ̀. Now, kí ni Allah sọ ní kéèsì tọkùnrin o? Ẹ máa gbọ́. Only if a woman fears indifference or neglect from her husband, there is no blame on either of them if they seek fair settlement, which is best. Allah tell so, elo seek fair settlement, you know my better. Only humans are ever inclined to selfishness. Kò ṣe fáwọn obìnrin ní excuse yẹn ní 4:34 pé sometimes you know humans are ever selfish. Why tó jẹ́ pé ọkùnrin ló mú fún? If a woman fears indifference or neglect from her husband, there is no blame on either of them if they seek fair settlement, which is best. Humans are ever inclined to selfishness. But if you are gracious and mindful of Allah, surely Allah is all aware of what you do. Shetiri Mishra. Yes. So, tó bá jẹ́ ọkàn yín ló ń ṣe yamayama, ó ní kẹ́ lọ deal pẹ̀lú ẹ̀ settlement ni o, but tó bá ti jẹ́ yín ni, ó ní kán ná yín. Nonsense. Àní pé ìgbà tá a wà nílé kéwú wọ́n sọ fún ẹ̀dẹ̀ sọ náà níjọ́ tí first time tí mo join live yẹn ni pé Ọlọ́run sọ pé ká má lo Allah sọ pé ká má lo perfume kóbìnrin má lo perfume torí tó bá kọjá ní ọ̀dọ̀ àwọn ọkùnrin ó máa attract àwọn ọkùnrin so ṣé ó fẹ́ kà mọ́ àgbà statement ẹlòjọ́ ènìyàn pé Allah fẹ́ ká máa gbà that's the truth torí wọ́n tẹ̀lé sọ pé ká má lo spray ká má lo perfume ká má smell nice. But ọkùnrin lè lo perfume o ọkùnrin lè lo perfume o àwọn obìnrin dẹ̀ ní mú o kì í ṣe pé mú wá block o àwa náà ò lè scent o ọkùnrin lè lo perfume ó ní obìnrin tó bá ti lo aṣáwo ni what kind of prophet is that? ẹ jẹ́ ní ti ẹgbẹ́ àdìtì yẹn wá sókè so that gbogbo ilé àárí wọ́n máa screenshot. Because èmi lọ sílé ké ẹ̀wọ̀n kèmí náà sọ níjọ́ yẹn kẹ́ tó sọ pé èmi mọ̀ pé Ọlọ́run sọ pé ká má lò ìwúlò tẹ́ pé láti ilẹ̀ kó jẹ́ pé kí ló máa ń pe ààrẹ ọmọ àbí whatever ni but wáyé tí yàn ṣe nílò perfume bọ wáyé tí Ọlọ́run ṣe máa sọ pé ká má lò wáyé tí Ọlọ́run ṣe máa sọ pé ká má lò ọkùnrin dẹ̀ lè lò it does not make sense but as at that time orí wa kò jí sísítà mi ẹ má bínú ṣe ráwọn muslim tó ní wọn ń lo perfume yìí àwọn sísítà tó bá wà nílé àràbù wọ́n lo perfume wọn lò àwọn àràbù máa sọ fún wọn pé wọ́n nǹkan tó máa ń sọ nìyẹn òótọ́ nìkan tí mò ń sọ nǹkan tí mi náà lè experience ẹ̀ mi nìkan mo gbélé arab wọ́n máa sọ fún yàn pé yàn ń rùn so téèyàn bá lo perfume báwo lèyàn ti fẹ́ wà níwájú àwọn olórí búkú tó pẹ̀lú àwọn láràbù yẹn ìgbà pé kò sí nǹkan tó lè ṣe ọ̀hún nígi tó lè fi provide perfume nílùú wọn. So that's why gbogbo nǹkan tẹ́ gbogbo lè exist nílùú aṣálẹ̀ yẹn gbogbo ẹ̀ náà condemn wọ́n ní ká má jẹ ẹlẹ́dẹ̀ torí pé wọn níbi tó ti lè sin ẹlẹ́dẹ̀ nílẹ̀ Arab ilẹ̀ aṣálẹ̀ ni ẹlẹ́dẹ̀ is the best meat in the world táwọn òyìnbó ń jẹ ajá reason tí òyìnbó fi ń jẹ ajá ni pé ó jẹ́ nǹkan tó máa ń sìn ẹ understand wọ́n like láti sin ajá yàrá bí security ni
so nǹkan tó yìnbó fi like ó ṣe kó bóyá pé èèwọ̀ àbí nǹkan kan ọ̀n like ẹ̀ torí pé ọ̀n jẹ́ torí pé security ni ajá dẹ̀ wúlò nígbà míì èèyàn máa ń gbé ajá sí position tó dáa ju èèyàn lọ èèyàn lè gbàbọ̀dì fún yàn ajá ò lè gbàbọ̀dì fún yàn. So hadith yẹn nìyí. This is Jami al-Timridi. Mo ní another narration tó sọ yìí. Gbogbo wọn sọ yìí ni. Narrated by Abu Musa that the prophet said, every eye commits adultery. And when the woman uses perfume and she passes by a gathering, then she is like this and that, meaning she's an adulteress. Aṣáwó oníṣìnà ni torí ẹ wọ perfume. But ọkùnrin lè wọ perfume. Ẹ wá sọ fún wa pé Islam brought right to women. Islam bring this. Islam was the first religion. The Arab were buying women back then. Anobi came to stop. Anobi came to stop it. Ó wá ní kẹ́ tún ná obìnrin on top of it. Ṣé orí gbogbo yín gbádùn ṣá?